Sherry, èmi ò mọ definition mi tẹ́ fẹ́ fún ẹ̀sìn Àwọ̀rò. Me no understand. Me no know another name for ẹ̀sìn Àwọ̀rò. I understand. Ẹ kò wo àwa tí à ń drag Lizzy. Ẹ wo. Olúwa. So wọ́n sọ yìí pé báwo ni mo ṣe fẹ́ sọ Yorùbá yìí o. Tí èèyàn tó kéré sí èèyàn pátápátá ó dàbí ọmọ kékeré tó ń rí àgbàlagbà fín, ọmọ kékeré tó tún kéré sí náà ló tún máa rí fín. Ní èèyàn wa arábìnrin tí ń wò lójú àwòrán yín yìí tí a kò mọ orúkọ rẹ̀ ó ti jáde ó ti wá gbé Lizzy àti ọkọ rẹ̀ ṣépè. Ó sọ̀rọ̀ ó tún kọ RIP sórí picture wọn. Ẹ̀yin èèyàn wa, kí ni Lizzy àti ọkọ rẹ̀ fi ṣe arábìnrin yìí kò yé wa. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí ní láti sọ. Like ẹ̀yin náà ẹ understand kan bí caliber tó ṣe máa ń work ẹ get ẹ. Ṣé ti ẹ̀rí ẹ tún wo background àwọn ọmọ àlọ́. Àwọn ọmọ ghetto tí mò ń gbé gan wo tún jẹ́ kárẹ́ ti ṣe fídíò aṣọ́ṣe máa sá kiri ní ká torí ibi ṣe fídíò. Mo wo page Lizzy some hours ago mo bá rí tí Lizzy post RIP àwọn ọmọ méjì kan mọ́. Ọkàn mi sọ pé àwọn ọmọ yẹn ò kú pé ó fẹ́ pa wọ́n dànù ni. Ó dẹ̀ ń pe Ìyábọ̀ Òjó ní apààyàn abatẹnijẹ́ aṣèkínní kan pó ń pa àwọn èèyàn. Ó dẹ̀ ro kúrò àwọn ọmọ ọlọ́mọ. Àfi tí mo ṣe ń rìn wèrè mi kiri nínú TikTok tí mo ṣe ń rìn jẹ́jẹ́jẹ́jẹ́ o. Mo bá rí tẹ́nìkan náà post RIP sórí fídíò picture Lizzy àti gbogbo family ẹ̀. Mo bá click lé lórí pé ilé yìí ò dá. Mo tiẹ̀ ti kọ́kọ́ fẹ́ comment tó pé ẹ má jẹ́ ká ṣe báyìí ká má máa roku síra wa. Mo bá rí pé same gate tí Lizzy tẹ RIP sí ni. Wallahi ṣe rí nǹkan tí mo ṣe wà yìí ọmọ tó bá kéré sí mi kí n ta sí. Kéèyàn bú mi ní comment section tí mo bá ti check ẹ̀ tí mo bá ti wò pé eléyìí mo yìí bẹ́tà jẹ́lẹ̀ lọ mí ní dá lóhùn. Àwọn tẹ́mi máa ń like máa dá lóhùn. Àwọn tí level wọn ju level mi lọ ni ẹ understand pé kí n já wọn wá sí ibi tí mo wà. Bọ̀yàn tí mo bá ṣe jù lọ mo máa wò pé kó rí burúkú lọ kó sì lọ ẹ ti gẹ̀tẹ̀. Ẹ̀yin náà wà irú Lizzy níbi tí Lizzy wà yẹn kí Lizzy wà máa dárú wà yìí lóhùn. Ṣé rí pé ẹ̀sìn Àwọ̀rò gidigidi ni. Tó bá yá wáyà ẹ sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ní Ìdúmọ̀tà ẹ sọ yìí pé setup ni ta ló mọ̀ pé Lizzy ń lọ síbẹ̀, ta ló mọ̀ pé Lizzy fẹ́ lọ síbẹ̀. Ṣé kò yẹ kẹ́ ti mọ̀ yìí pé pẹ̀lú gbogbo wèrè tó ń ṣe ní social media yẹn ọ̀tá pọ̀jọ̀ rẹ lọ fún so àwọn èèyàn ò láìkẹ̀. Ẹ mọ̀ téèyàn bá jáde ẹ worú Regina kékeré yẹn ọmọ kékeré ọmọ inú Lizzy òun náà borí wọnú ọjà àwọn èèyàn yẹ sí ni wọ́n ní kó yọ kíní lójú wọn ń dì mọ́ àmọ́ àwọn kan borí wọjà wọ́n fi wọ́n ṣẹ̀sìn ni. ẹ understand ìfẹ́ kò dìgbà tí téèyàn bá ń ṣe pàpàpàpà ó yẹ kẹ́ ti mọ̀ wípé people don't love you. Àwọn tó ń sọ wípé àwọn love ẹ̀yin wọ́n ń pọ́n ẹ̀ ni seriously. Okay, gbogbo àwa tá à ń ranjú sọ̀rọ̀ Lizzy pé Lizzy you talk too much, Lizzy you do this, Lizzy you do that. Àmọ́ Lizzy rí àmọ́ Ìyábọ̀ rí kò sẹ́ni tí Ìyábọ̀ fún lówó rí nínú wa kò sẹ́ni tí ó jẹ́ lábẹ́ Lizzy rí nínú wa bá kan jókòó àkànwò pé no ìlara ni kíní now it's getting out of hand. I understand dragging yìí pọ̀ wàláhì tàlá inú ìgẹ́ yẹn máa dùn ní pé Lizzy ṣe fóun òun ṣe padà ẹ máa ronú now bí kí Lizzy lóun fẹ́ drag tèmi náà mo máa gbàpò títì ní èmi ò ní kankan tí mo fẹ́ lose ṣe ní àwọn ọmọ àlè tó ń pariwo ń bíbà ti kúrò ṣe ti rí.